mo lè máa rẹ́rìn-ín lọ́sàn-án o àmọ́ alaalẹ́ ni mò ń wa ẹkún mu òṣèrébìnrin Bíọ́lá Báyọ̀ ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ò ṣì mí gbọ́ o èmi àti ọkọ mi ti kọ ara wa sílẹ̀ láti inú oṣù kẹrin April ọdún tó kọjá yìí a sì ti pinnu pé àá fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ àti àlàáfíà pawọ́pọ̀ láti tọ́ ọmọ wa ọkùnrin nítorí gbogbo ohun tá a ní lọ́mọ yẹn. gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá lójijì ẹ má bínú mo tọrọ àforíjì gidigidi ó wù mí pé kí ìgbéyàwó wa kẹsẹ̀ járí àmọ́ mo tún rò ó pé ó sàn kí n wà láàyè kí n lè rí ìtàn pa ẹ ṣáà máa rántí wa nínú àdúrà yín. ìwọ̀nyí ni díẹ̀ lára àwọn ọ̀rọ̀ ẹ̀dùn ọkàn tí gbajúmọ̀ arẹwà òṣèrébìnrin tíátà nì Abíọ́lá Ayọ̀mídé Adébáyọ̀ tí ọ̀pọ̀ èèyàn tún ń pè ní Bíọ́lá Báyọ̀ sọ láti kéde fáráyé pé ìgbéyàwó òun àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Olúwaṣèyí Akínrìndé ti forí ṣánpọ́n àti pé ọ̀rọ̀ náà kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ti lé lọ́dún kan báyìí táwọn méjèèjì ti pín gààrí bó tilẹ̀ jẹ́ pé àwọn ti pinnu láti pawọ́pọ̀ ṣètọ́jú ọmọkùnrin kan ṣoṣo tí Ọlọ́run fi ta àwọn méjèèjì lọ́rẹ lásìkò tí wọ́n fi jọ wà papọ̀. Bíọ́lá tó tún máa ń ṣètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ lórí tẹlifíṣàn rẹ̀ kan tó pè ní Talk to Be ló gba orí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2025 yìí láti tan ìmọ́lẹ̀ sí gbogbo awuyewuye abẹ́nú tó ti ń wáyé lórí àjọṣe òun àti ọkọ rẹ̀ ọ̀hún. obìnrin náà kọ́kọ́ kí ọkọ rẹ̀ tẹ́lẹ̀ rí náà pé ó kú oríire ti ayẹyẹ ọjọ́ìbí rẹ̀ àmọ́ bó ṣe kí ó fura pé ó ṣeé ṣe káwọn olólùfẹ́ òun máa ṣe kàyéfì ìdí tó fi pé bàbá ọmọ rẹ̀ ní ọkọ mi àtijọ́ àti bàbá ọmọ mi èyí ló kúkú mú kó la ọ̀rọ̀ mọ́lẹ̀ káwọn èèyàn lè mọ bó ṣe ń lọ láàrin òun àti olówó orí rẹ̀ tẹ́lẹ̀ rí náà. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ìfẹ́ ló ń ládùn bí oyin òpin ìfẹ́ a sì máa korò bí jogbo. Bíọ́lá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ọgbẹ́ ọkàn tí ìtúká náà fà fóun ó ní èmi tí mò ń ṣe áyan láti mú inú àwọn èèyàn dùn lọ́sàn-án omijé ni mo fi ń wẹ ìrọ̀rí mi ní gbogbo òru fún nǹkan bí oṣù 14 sẹ́yìn àmọ́ mo dúpẹ́ pé Kristi fún mi lókun nítorí ó fẹ́ràn mi títí ayé ó sì fi ara rẹ̀ fún mi. lẹ́yìn náà ni Bíọ́lá Báyọ̀ gba àwọn olólùfẹ́ rẹ̀ lámọ̀ràn ó ní ẹ kẹ́kọ̀ọ́ láti máa hùwà dáadáa sáwọn èèyàn o ẹ ò mọ nǹkan kan nípa ohun tí ẹlòmíín là kọjá o àfi bí wọ́n bá fẹnu ara wọn sọ ọ́ jáde mo sọ fáwọn olódodo pé a dára fún wa o àlàáfíà. báyìí ni obìnrin náà kéde ìtúká ìgbéyàwó rẹ̀ fáyé gbọ́. oríṣiríṣi ọ̀rọ̀ ìbánikẹ́dùn àti ìṣírí làwọn olólùfẹ́ rẹ̀ ti ń fún lórí àlàyé tó ṣe yìí ọ̀pọ̀ ló ń ṣàdúrà pé Ọlọ́run yóò bá gbọ́ bùkátà lórí ọmọ rẹ̀ wọ́n sì gbà á níyànjú pé kó yéé wa ẹkún mu bíi gàárì mọ́ wọ́n ní ìgbà rere ṣì ń bẹ níwájú fún un torí bí ẹkún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì.